lẹ́yìn ọjọ́ márùn-ún láhàámọ́ ilé-ẹjọ́ gba béèlì bàbá Imale tíjọba Kwara ló ba àwọn lórúkọ jẹ́. lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kejìlá yìí nílé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara gba béèlì àwọn afurasí méjì kan àáfàá Abdulganiyu bàbá Imale àti Saliu Muhammadi oníràkúnmí tí wọ́n fẹ̀sùn ìbanilórúkọ jẹ́ kàn. ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira ni adájọ́ ní kí ẹnìkọ̀ọ̀kan wọn lọ wá wọ́n sì gbọ́dọ̀ wá àwọn èèyàn tó lórúkọ dáadáa láàrin ìlú kí wọ́n jẹ́ onídùúró méjì tí wọ́n gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n wà ní àkàsọ̀ 14 level 14 tàbí jù bẹ́ẹ̀ lọ. tẹ́ ò bá gbàgbé bàbá Imale làwọn ọlọ́pàá fi páńpẹ́ òfin gbé lọ́jọ́ Ẹtì ọjọ́ 22 oṣù kejìlá yìí lásìkò tó ń darí bọ̀ láti mọ́sálásí lágbègbè Pàkátà nílùú Ìlọrin nígbà tí wọ́n mú ẹnìkejì rẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejìlá fẹ̀sùn pé wọ́n ń ba gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq lórúkọ jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe ń sọ pé gbàrọ̀ gùdù ní bíríìjì tí gómìnà kọ́ sí agbègbè Táǹkẹ̀ àti pé ó léwu ó sì lè ṣe àkóbá fáráàlú lọ́jọ́ iwájú. àwọn ọlọ́pàá gbé bàbá Imale lọ sílé ẹjọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ṣùgbọ́n táwọn yẹn kọ̀ láti gbọ́ ẹjọ́ rẹ̀ èyí tó mú káwọn ọlọ́pàá dá a padà sátìmọ́lé. agbèfọ́ba Ìwàlóye Rafiu sọ fún kóòtù pé kó má gba béèlì àwọn afurasí náà ó ní wọn yóò sá lọ àti pé wọn yóò dí ìwádìí àwọn lọ́wọ́ tí wọ́n bá gba òmìnira. fún ìdí èyí kí adájọ́ pàṣẹ pé káwọn afurasí ọ̀hún sì wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n wọn. agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ barista Abdulrasaq Akórèdé rọ kóòtù pé kí adájọ́ gba béèlì àwọn oníbàárà rẹ̀ ó ní wọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n àyàfi tí àwọn olùpẹ̀jọ́ bá gbé ẹ̀rí tó dájú kalẹ̀. ó tẹ̀síwájú sí i pé àwọn oníbàárà òun yìí á máa yọjú sílé ẹjọ́ nígbàkúgbà tí kóòtù bá fẹ́ rí wọn àti pé àwọn ọlọ́pàá ti mọ àdírẹ́sì wọn ò lè sá lọ. adájọ́ IJ Bámigbóyè gba béèlì wọn lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 7 oṣù kínní ọdún 2024. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.